A ní ọ̀rẹ́ púpọ̀ tí à ń jẹ oore púpọ̀ lára wọn, bóyá lórí ẹ̀rọ tàbí lójú ayé. Fiyèsí mo wí pé orí ẹ̀rọ àti ojú ayé, nítorí pé orí ẹ̀rọ kìí ṣe ojú ayé, o ní láti mọ̀ bẹ́ẹ̀. Mo gba àtẹ̀jíṣẹ́ níṣẹ́jú díẹ̀ sẹ́yìn láti ọ̀dọ̀ ọmọ ìyá mi lóbìnrin, ọmọ ìyá kan, ọmọ bàbá kan. Ó sọ wípé àkókò ń bọ̀, mo ní láti fi hàn lágbára Ọlọ́run. Ó sọ fún mi nǹkan kan, ọ̀pọ̀lọpọ̀ nínú yín lẹ ti rí, àkókò ń bọ̀ tí YouTube, Facebook àti Twitter yóò parapọ̀ láti ṣe ẹ̀rọ ńlá tí yóò máa fi àkókò ṣòfò tí kò sì ní àǹfààní kankan. Ṣé o mọ orúkọ tí wọ́n pè? You tweet face. Allahu Akbar. Kí Ọlọ́run kó ṣọ́ wa, kó dáàbò bò wá, kó tọ́ wa sọ́nà, a kò fẹ́ wà lára wọn. Kókó ọ̀rọ̀ mi ni wípé a ní ẹ̀tọ́. Gbogbo àwọn tí à ń bá sọ̀rọ̀ lórí ẹ̀rọ, kí ló ṣe láti fi àmì sí ilé ayé wọn, tàbí láti sọ wọ́n di olùjọ́sìn òdodo, tàbí láti ṣí ojú wọn sí ìmọ̀, tàbí láti gbé ayé wọn ga ju bí o ti bá lọ? Kí ló ṣe? Kí o tó lè rí bẹ́ẹ̀, o ní láti ṣe àǹfààní fún ara tiẹ níbẹ̀rẹ̀. A máa ní láti wo ìṣe wọn ká tó wí pé a máa jókòó láti wo ìran wọn. Ṣùgbọ́n ìgbà mìíràn a máa jẹ́ ìyàlẹ́nu láti wo tí àwọn ènìyàn ṣe ń bára wọn sọ̀rọ̀. Wọn kì í sọ ohun tó dáa tàbí ohun tí yóò ṣe àǹfààní ní gbogbo ìgbà tí wọ́n bá ń sọ̀rọ̀ láti ọdún 2 sẹ́yìn. Kò sí ohun àǹfààní wo ló jẹ́ lára wọn. Wàláì, wọ́n máa ń béèrè lọ́wọ́ rẹ̀ lọ́jọ́ gbéǹde. Wọn yóò béèrè, ìbáṣe wo ló ní? Ìbáṣe wo ni ó ní pẹ̀lú lágbájá àti lágbájá? Ẹni tó bá gbọ́n nìkan ni yóò yé. Kí ni iṣẹ́ gbà? Kí ni ẹ̀tọ́ jẹ́? Yóò rí ìdáhùn nígbàkígbà tí ó bá wù.